tó kọjá Okay, sir. mo sọ̀rọ̀ àwòrán àyà ọ̀rọ̀ àwòrán àyà yẹn àwọn èèyàn dìde wúrúwúrú kìíní kan ànábì kò ṣe ṣìnà kò sànábì kan tó ṣe ṣìnà ṣé mo sọ pé ṣìnà ló ṣe. Wallahi alazim Ọlọ́run ṣeun rárá ló ní ṣìnà yuharrifuna al-kalima amma amawade ọ̀tọ̀ ló ní ṣìnà. bẹ́ẹ̀ ni sà tẹ́ bá ti sọ nǹkan kan a tún wádìí pé báwo lélẹ́yìí ti ń wá ẹ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ débi kíní kan tí wọ́n ń pè ní Isra'iliyat akramakumullah Isra'iliyat yìí kí ni túmọ̀ rẹ̀ gan ṣáà wá lè lò nínú ẹ̀sìn kọ́lọ́n kó járe pẹ́sà akramakumullah. Isra'iliyat bismillahir rahmanir rahim ahmadullah subhanahu wa ta'ala wa usalli wa usallim ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in. Amin. Isra'iliyat wọ́n mú láti wípé àdísì tó bá jẹ́ nínú àdísì ni akramakumullah wọ́n sọ pé àdísì yẹn dọ̀ífù ni akramakumullah àmọ́ dọ̀ífù tí wọ́n pè yìí àwọn àfáà kan nínú àwọn àfáà inú wọn ni Imam Sayuti rahmatullahi alayhi inú wọn ni àwọn àfáà míì tí mi ò ní táyé ò ní gbà mí láti dárúkọ akramakumullah sa Imam Ghazali bẹ́ẹ̀ rahmatullahi alayhi. so Isra'iliyat tí wọ́n pè ní Isra'iliyat tó máa pè ní hadithun dọ̀íf naam a lè lò fi fadail al-a'mal akramakumullah a lè lò fi tahzib wa tawbih wa targhib akramakumullah a lè lò bẹ́ẹ̀ni ìyẹn ladis akramakumullah wọ́n pè ní Isra'iliyat ẹlẹ́ẹ̀kejì Isra'iliyat wọ̀nyí a mú wípé tá a bá rí naam ó lè má jẹ́ hadith okay sir ó lè jẹ́ ìtàn anakumullah ìtàn yẹn àwọn tó ti ṣáájú wa àwọn tó pọ̀ náà àwọn ànábì Bani Israel ni wọn akramakumullah sir a lè mọ̀ tán wọn Al-Qur'ani ò bá pa á fún wa akramakumullah sir tá Al-Qur'ani bá dẹ̀ débẹ̀ ìwà àfáà tó fẹ́ tú àfi kó lọ sínú Isra'iliyat akramakumullah torí pé àwọn ni wọ́n ní ìtàn yẹn anakumullah o dúró báwọn ẹlòmíì wà rí yọ pé Isra'iliyat ní kíní kan yà kò mọ anakumullah kò mọ ìpìlẹ̀ rẹ̀ kò mọ bí tí wọ́n ti ń lò ní anakumullah so torí pé jẹ́ ọ̀rọ̀ àwọn Bani Israila náà fi ti sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ni anakumullah akramakumullah sa so Isra'iliyat yẹn tàbá yí pé a fẹ́ sọ̀tàn ànẹ́bì kan ìtàn ànẹ́bì yẹn tí Al-Qur'ani ò bá pa fún wa Al-Qur'ani dẹ́ ní àṣà kan kì í go detail nínú tarikh akramakumullah nínú tàn kì í go details kì í go details yẹn lẹ́ẹ̀ máa fi rí i pé story anakumullah sa wọ́n máa pè ní story anakumullah sa torí kò ní èyí tí ò bá ti go details yẹn kò ń ṣe story mọ́ nìyẹn anakumullah sa àbí èyí tí ò go details yẹn kò story ni anakumullah èyí tó bá wá go details tarikh nìyẹn anakumullah àbí síra anakumullah so ìyàtọ̀ méjèèjì àwọn ìyàtọ̀ tó wà mẹ́rin anakumullah torí pé nǹkan tí Al-Qur'ani fẹ́ sọ ẹ̀kọ́ ló fẹ́ ká mú bẹ́ẹ̀ anakumullah kò ń ṣe ìtàn yẹn bẹ́ẹ̀ ni sà yóò kàn lọ bí kókó bí tó fẹ́ mú yóò lọ bí kókó nǹkan tó fẹ́ mú anakumullah yóò sì sọ anakumullah yóò kúrò mẹ́ so wọ́n bá ń pàtàkì ànábì kan kò ní sọ̀rọ̀ ọmọ rẹ̀ fún wa àbí ìyàwó rẹ̀ kò dẹ̀ ní sọ̀rọ̀ bá ṣe bí akramakumullah kò anakumullah ní sọ̀rọ̀ ibo ni wọ́n bí sí anakumullah kò ní sọ okay sir okay anakumullah bẹ́ẹ̀ ni dédé iṣẹ́ tó rán ni Kùránì ó sọ bẹ́ẹ̀ ni sà go in details yẹn ó sì yé wa nísìnyí akramakumullah sà so láti lọ in details naam kò ní lọ ó yàtọ̀ sí Injil naam Injil nínú Injil yẹn méjì ni a máa pè kan ní májẹ̀mú tuntun a máa pè kan ní májẹ̀mú láíláí so májẹ̀mú láíláí yẹn àtàwọ́rá nìyẹn so a dẹ̀ rí pé àtàwọ́rá ìtàn ló wà ń bẹ̀ ìtàn bọ́n ṣe dáyé bọ́lọ́n ṣe dáyé àti bọ́lọ́n ṣe ilẹ̀ ayé ẹ rí ń bẹ̀ àmọ́ tẹ́ bá tú kanlẹ̀ ẹ rí pé wọ́n ti tọwọ́ bọ̀ Ọlọ́run kọ́ ló ń sọ̀rọ̀ yẹn mọ́ torí ọ̀rọ̀ Ọlọ́run
kò ní múrọ́ dání kò ní tako mímọ̀. Allahu Akbar. Ọ̀rọ̀ Ọlọ́run ò ní múrọ́ dání kò sí ní tako mímọ̀. Rárá. Akramakumullah. Anakumullah. So a bá wo inú májẹ̀mú láíláí yẹn àárí sífùrù tẹ̀kùwìn. Akramakumullah. Bó ṣe dáadámọ̀ bádámọ̀ ṣe wà ní ọgbà kínní bó ṣe ẹ bá bẹ̀ sífùrù tẹ̀kùwìn ni. Akramakumullah. So ǹjẹ́ ádámọ̀ yìí ṣé bọ́lọ́run ṣe dá ni ẹ máa rí i pé ìmí ádámọ̀ yẹn kò sọ kìnìún ó kàn ní ó jẹ èso irú èso wo apple Inú ọgbà Édẹ́nì. inú ọgbà Édẹ́nì apple yẹn ejò ló wá tán a rí i pé tàbá kọ́ra ni ẹ̀ pẹ̀lú kọ́tà Kùránì sọ ó yàtọ̀tọ̀ Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. tó júwe wípé tí ò ṣe tako Allahu Akbar. mímọ́ ò ní tako Bẹ́ẹ̀ni sà. àfi tí mọ̀ yóò bá ti débẹ̀. So sífùrù tẹ̀kwín ni Bẹ́ẹ̀ni sà. sífùrù khuruj Akramakumullah. bí òun sọ̀rọ̀ yẹn láti ó pàtàn yẹn wọ́n ṣe bí ànábì Yakubu bá ànábì Yakubu nínú Genesis yẹn Naam. ó sọ ìtàn bọ́n ṣe bí bó ṣe dàgbà bó ṣe kí bóun náà ṣe bímọ tó fi dórí ànábì Musa. Alayhi salatu wassalam. So ìtàn Joseph gbogbo kí ẹ bá nínú yẹn so nígbà tí a débi kòrójì yẹn sífùrù kòrójì yẹn túmọ̀ wípé bọ́n ṣe kó bá ní Israẹla kúrò ní Egypt tí Musa kó wọn kúrò tó tán tẹ̀rì tí Fìràwọ̀nà tẹ̀rì òun ni so ìyẹn bẹ́ẹ̀ á lọ so now tá bá compare ẹ̀ pẹ̀lú gbogbo ìtàn Al-Qur'an ìtàn Injil. ìtàn Injil Anakumullah. a rí i pé Ọlọ́run ń sọ̀rọ̀ yẹn ó sì tọ́ka. Allahu Akbar. ìtọ́ka tó tọ́ka yẹn fáwọn tó bá ní mímọ̀ kan wà. Akramakumullah. wíwá tán bá wà yẹn wọn ó kàn án níbẹ̀ lóòótọ́. mímọ̀ yẹn àwọn archaeologists wọ́n ń gbẹ́lẹ̀ wọ́n ń wá oríṣiríṣi wọ́n ń bá kẹ́ni gbogbo nǹkan yẹn yóò máa túmọ̀ wípé but Al-Qur'ani ò ní júwèé pé archaeologists. àmọ́ òun ti pa àwọn kan rẹ̀ òun ti dá àwọn kan òun ṣe so àwọn archaeologists ni wọ́n máa wá lóòótọ́ pé lóòótọ́ Ọlọ́run ti dá àwọn kan. famshu fi manakibiha. Akramakumullah. so ìyẹn lápèjúwe èyí tí kakàn tètè kúrò ń bẹ̀ Ànábì Yusuf alayhi salatu wassalam. Al-Qur'ani sọ̀rọ̀ wà ní nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna ilayka hadha al-kitab wa in kunta min qablihi lamina al-ghafilin. So wà ní òyìnbó wà ní ìtàn Yusuf so ìtàn yẹn ayatun kìí ṣe yọkan ayatun lis-sa'ilin so ayatun bọ́n ṣe ta Yusufu bó ṣe lálà ó sọ yẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Naam. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. àwọn ohun àmì béèrè wà fẹ́ni tó bá fẹ́ béèrè but Quran ò sọ details wípé wọ́n wá bí Yusufu ìyá rẹ̀ ń jẹ́ báyìí ìyá rẹ̀ ń jẹ́ báyìí ayatun lis-sa'ilin àwọn ohun àmì wà lára ìtàn ẹ̀ lis-sa'ilin fẹ́ni tó bá fẹ́ béèrè. jọ́sí pé wọ́n bá ìtọ́lọ́run ra yọ fún wa wáyé àyè béèrè tún sì wá pé báwo ló ṣe ṣe lè tá wà tán rẹ̀. irú yẹn la máa wá kọjá sínú Bible. Akramakumullah. Akramakumullah. Ṣé yé ní ìsìn? bẹ́ẹ̀ ni sà Ọlọ́run ti fún wa láyè pé ẹ wádìí ẹ wá béèrè ẹ sì wá ánsà rẹ̀. ó tún wá la nǹkan yé wa nínú súra yẹn níbẹ̀rẹ̀ pé nahnu naqussu alayka. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. kí ló ìbẹ̀rẹ̀ kí ni ayà yẹn. Nahnu nahnu naqussu àwa là ń sọ ìtàn kí sọ. نحن نقص عليك أحسن kò القصص. sọ pé síra bẹ́ẹ̀ ni sà
síra ó ní ọdún tán bí bẹ́ẹ̀ sà yóò ní ìyá rẹ̀ ta ni ìyá bẹ́ẹ̀ rẹ̀ ni yóò ràn mọ́ ìtàn ìdílé tó ti jáde. bẹ́ẹ̀ ni ó wá pè ní kí sọ akramakumullah. nígbà tó tún wá fẹ́ parí wa ní ahsanul qasas La èyí ilaha. tó dáa jù nínú ìtàn tí ò ní rọ́nú akramakumullah. بما أوحينا إليك هذا القرآن pẹ̀lú nǹkan tá a fi ránṣẹ́ sẹ́ nínú alukurani yìí وإن كنت من قبله لمن الغافلين. kódà bó bá tiẹ̀ bá bá pàtàn yẹn fún yẹn tó tí wọ́n mọ̀ akramakumullah. tí wọn náà sì sínú ẹni tó mọ̀ àmì ilé tó jẹ́ authentic ti àmì wá tó látọ̀dọ̀ jẹ́ Ọlọ́run. authentic òun la fẹ́ sọ fún Allahu akbar. akramakumullah. yẹn so ọlọ́run mọ̀ọ́mọ̀ akramakumullah. kò ló ní síra akramakumullah. náà so inú Israeliyat la fẹ́ àwa máa lọ bẹ̀ akramakumullah. ta ni yẹ́ ẹ̀ ta ni bàbá ẹ̀ ta ni àwọn great grandfather àwọn ọmọ yẹ́ ẹ̀ mọ́kànlá ibo ló gbé. níbo ló gbé Akramakumullah. kí lorúkọ wọn akramakumullah sa. so bọ́lá wọn ṣe dárúkọ àwọn ikhwati yìí yẹn ó ti fàyè lẹ́yìn pé a gbọ́dọ̀ lọ wá pé ibo lọ́wọ́ àgàn kí lórúkọ wọn. bẹ́ẹ̀ni akramakumullah. so bí Kùránì ṣe ń ṣe akramakumullah sa. tó bá wá lọ bẹ̀ ibi tí wàhálà ti wá ń ṣẹlẹ̀ nìyẹn náà ní ọ̀sẹ̀ tó kọjá ok sa. mo sọ̀rọ̀ àwòrán àyà ọ̀rọ̀ àwòrán àyà yẹn àwọn èèyàn dìde búrúrú kìíní kan ànábì kò ṣe ṣìnà kò sànábì kan tó ṣe ṣìnà ṣé mo sọ pé ṣìnà ló ṣe wallahi alazim Ọlọ́run ṣeun mi ò pé ló ní ṣìnà yuharrifuna al-kalima amma wadi'i. àmàwádé yìí ọ̀tọ̀ ló ní ṣìnà bẹ́ẹ̀ ni sa ẹni tó ṣe ṣìnà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni sa hukumu ṣìnà náà òun wà kì í sì ṣe jújù ló kópa bẹ́ẹ̀ ni akramakumullah. nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ Islam ni sa so mi ò sọ pé ní ṣìnà ni bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ wípé àwọn nǹkan kan wà tọ́lọ́hun máa ń lò kò sí ànábì tí ó ìṣẹ̀ akramakumullah sa. kò sí ànábì kò sí èèyàn ọ̀hún tí ò bá ti ṣẹ̀ ó fẹ́ afẹ́fi wí Ọlọ́run yẹn Allahu akbar. akramakumullah. yípa ànábì kan wà kò ní ṣẹ̀ irọ́ ni Allahu akbar. àpèjúwe ẹ̀ ó sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. وسلم wípé inna fatahna liyaghfira lak liyaghfira laka Allahu ma taqaddama min zambika wa ma ta'akhkhara yé إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. kí ló wà bí pé liyaghfira laka Allahu ليغفر لك الله ما ma تقدم taqaddama من min ذنبك zambika àtèyí tó tún máa ṣẹ̀ àtèyí tó ti ṣẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kódà kò sọ pé liyaghfira laka Allahu ma taqaddama mina dhanbi min zambika tí òfin ní dàrú. ìwọ ni akramakumullah ó tún wá ní wa ma ta'akhkhara. àtèyí tó bá tún ṣe lẹ́yìn Allahu akbar. ويتم نعمته عليك. èyí kan nìyẹn anakumullah. tàbá sọ pé wọ́n ṣe àfi wọ́n ṣe dédé Ọlọ́run nù. bẹ́ẹ̀ ni wa ma'adallah báwo lọ́lọ́run ó ṣe máa jẹ́ gáfírù tí ó dẹ̀ jẹ́ gáfúrù tí ó jẹ́ gáfárù. kò ṣiṣẹ́ mọ́ nìyẹn akramakumullah. orúkọ yẹn ò ṣiṣẹ́ mọ́ nìyẹn Allahu akbar. ìyẹn ni anakumullah. Musa alayhi salatu wassalam àtúnṣe ni wípé ba'da al-isma ba'da al-bi'sa aw qabla al-bi'sa ó pààyàn rí alayhi salatu wa salam. ó pààyàn rí فوكزه موسى فقضوا عليه faqada alayhi أكرمكم الله. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان wọ́n ń jà هذا من شيعته وهذا eléyìí من inú ọ̀ràn ẹni وهذا من ìkan ń jẹ́ عدوه. kípútáwá ọmọ Egyptian lòun Musa àwọn tó ń jọ ń jà yẹn ìkan jẹ́ ọmọ Israeli ọwọ́ kípútáwá yẹn فاستغاثه الذي من شيعته على الذي من عدوه. so èyí tó jọ ọmọ tf Israeli yẹn ọwọ́ Egyptian yẹn ràn Musa gbàmí Musa bá فوكزه موسى ọba jálù فقضى عليه ọba pa قال هذا من عمل الشيطان. الله أكبر. ẹ̀rí ní ó ṣẹ̀ṣẹ̀ tún wá
padà Allahu Ibi hadha akbar min min amali عمل shaytan الشيطان pípa tó ń pa yẹn iṣẹ́ ìṣù ni Allahu akbar إنه عدو مضل لا إله إلا الله. مبين aya Qur'ani ni àyà Kùránì ọ̀rọ̀ mò ń ro lórí kọ́ akramakumullah ولرب إني ظلمت نفسي la ilaha illallah zulmu nìyẹn Allahu akbar àbòsí annabi Musa ولرب إني ظلمت نفسي فاغفر لي ó ní foríjì mi Ọlọ́run gafaru Ọlọ́run فغفر ṣiṣẹ́ له Ọlọ́run bá foríjì al-ghafir إنه هو الغفور الرحيم ó di ó di méjì méjì sa àti mú látọ̀dọ̀ annabi àti mú tọ̀dọ̀ annabi Musa عليه الصلاة والسلام ẹ̀wọ̀n kẹ́ ó tiẹ̀ wá bá mi wò pé ta ló kù tí ó wà ní ṣe anakumullah bẹ́ẹ̀ ni Yunusa bẹ́ẹ̀ ni Dáúdà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni Suleimana pé àwọn iṣẹ́ wọn níṣẹ́ Ọlọ́run ti foríjì wọn Ọlọ́run Ànábì Ádámù. ní tó ń ṣẹlẹ̀ ní pé Akramakumullah. ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ Kùránì torí pé tafsirul Qur'an bil Qur'an tafsiri kan nìyẹn akramakumullah sa tafsirul Qur'an bil ahadis akramakumullah irú ẹ̀ ni Israiliyati tá a máa mú yìí anakumullah حياكم الله a lè rí inú hadith tá Ànábì ó sọ sallallahu alaihi tá a wasallam sì lọ wò ó nínú tírà wọn a fi yẹn tu akramakumullah sa so wọ́n á gbé mi jìnnà. bẹ́ẹ̀ ni sà Ọ̀yá. حياكم الله